ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ẹ jẹ́ máa kí gbogbo wa wípé a kú dédé àkókò yẹ gbogbo èèyàn lára àwa nílé ní tàbí lẹ́yìn òde pátápátá. bákan náà ẹ jẹ́ máa kí wa wípé a máa pé owó oṣù tuntun egun márùn-ún báyìí náà ni amòjíràwọ̀ ní ó túmọ̀ sí pé oṣù ìràwọ̀ òun náà la kó wọnú rẹ̀ yìí ìràwọ̀ gbogbo àwọn ò ní já sọnù lójijì bẹ́ẹ̀ sì rí ẹ̀mí wọn ò ní bọ́ sọnù lágbára ọba mi àwọn tó ti wà lókè ò ní jábọ́ àwọn táyà tí ìdókè lẹ́dùnmarè yóò fà á lọ tẹ̀tẹ̀ báyìí yóò fà á dókè oṣù yìí oṣù bùkún oṣù gbéga ni yóò jẹ́ fún gbogbo aláṣẹ lẹ́dùnmarè àdéhùn gbé sọnù bí ó ṣe bí ọmọ láṣọba mi òkè oṣù yìí kò ní gbà kan sọnù lọ́wọ́ wa oṣù yìí yóò múre wá fún kó wa wà ní láṣẹ lẹ́dùnmarè ohun gbogbo tá a kó wọnú oṣù yìí yálà ohun tí mí ni tàbí ohun tí ò mí agbára ṣe Èdùmàrè àní sọ kankan nínú rẹ̀ wọn ò ní túfọ̀ àwọn ọmọ wa fún wa wọn sì ní túfọ̀ àwa náà láṣẹ lẹ́dùnmarè ayọ̀ la fi wọnú ọdún yìí ayọ̀ náà la fi làájá lágbára ọba mi òkè ẹ jẹ́ máa kí yín káàbọ̀ sórí àkótún ètò lórí ìkànnì olómi ọgbọ́n TV lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ YouTube yìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀yin darapọ̀ mọ́ wa ẹ̀yà lára wa ẹ má gbàgbé ẹ bá subscribe sórí ìkànnì yìí ẹ bá comment ẹ bá like lórí notification bell ẹ bá tẹ̀ lóòrèkóòrè tí a bá ń gbà wọn ètò wá sórí àgbàgbé sì máa náǹfààní láti máa gbé yẹ̀wò láti máa rí wò tẹ́yìn náà sì máa náǹfààní láti fi èròǹgbà yín ṣọwọ́ sí abẹ́ abalára àwòrísí ìyẹn abẹ́ comment section bẹ̀ lórí ìkànnì yìí kí la máa ń ṣe ohun tá a máa ń jíròrò òun náà ni ìdàgbàsókè ilẹ̀ wa ìdàgbàsókè ilẹ̀ Yorùbá àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó ń jáde tó ní ṣe pẹ̀lú tá a gbọ́dọ̀ gbé yẹ̀wò láti ibi tá a ti mú ọgbọ́n tá a ti mú òye wa nítorí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tí ẹ ń gbọ́ wa gbogbo yín báyìí náà ni ọlọ́gbọ́n gbogbo yín náà ni olóye àwa kan ń lùlù ni lówelówe la sì ń lùlù ògidìgbò ọlọ́gbọ́n ní ju ọmọràn ní mọ̀ ẹ̀yin gangan náà ni ọlọ́gbọ́n ti ń ju ẹ̀ sì ní ọmọràn tí ń mọ̀ ẹ tó bá wọn kan fìdílé tàbí kẹ fìdílé kan ẹ jájọ gbé ọ̀rọ̀ tó ń jẹyọ jáde ní kòpẹ́kòpẹ́ ní ọ̀sẹ̀ tá a là kọjá ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí mọ oṣù tá a là kọjá yìí mọ̀sẹ̀ tó kọjá lọ lọ́hùn-ún ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan pè mí lórí ìròyìn tó ń jẹyọ jáde ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni pé ká dákun ká bá wọn gbìyànjú àti yànnàná rẹ̀ lórí kábíyèsí ọba Ìpẹ̀tù tìlú Ipetumodu lórí àpèrè yẹn gangan ipe kí ni ọ̀rọ̀ tí àwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kí ni wọ́n ń sọ lórí rẹ̀ gangan kí làwọn afọbajẹ́ sọ lórí rẹ̀ kí ni commissioner for chieftaincy kí ni wọ́n ń sọ the secretary permanent secretary fún chieftaincy and local government kí ni àwọn náà sọ eléyìí làwọn tún sì ń sọ lọ́wọ́ tá à ń jẹ lọ́wọ́ tí a mọ̀ yí pé ibì kan wà ní ìpínlẹ̀ Ògùn ní abẹ́ ṣẹ́ṣàgámù kan ló wà ní Ikene ṣẹ́ṣàgámù Rẹ́mọ ni ìyẹn máa wà abẹ́ Rẹ́mọ ẹ mọ̀ pé mẹ́rin ni ìpínlẹ̀ Ògùn pín sí Aníjẹ̀bú Anírẹ́mọ Aní Ẹ̀gbá sì níye wa Ikene ọba Ikene ọba kan ń bẹ́ẹ̀ ọba Ikene náà ni wọ́n ràn án lóye o lẹ́yìn ìgbà tí wọ́n gbé ọ̀rọ̀ lọ ilé ẹjọ́ ọ̀rọ̀ yìí méjèèjì fẹ́ fa ara jọra wọn méjèèjì yìí lájọ máa gbéyẹ̀wò lájọ máa yànnàná rẹ̀ lónìí ẹ ṣe àwọn nǹkan fìdílé tàbí kẹ fìdílé ẹ̀kọ́ ẹja jọ jẹ gbádùn ní dédé àkókò yìí yálà òwúrọ̀ ni ọ̀sán ni àbí àṣálẹ́ àbí ọwọ́ ìyá rẹ̀ ta ní dédé àsìkò tí ẹ bá náǹfààní àti máa wò mí káàkiri àgbáńlá ayé èmi tí ń tòótọ́ Olúṣọlá Ìṣọ̀lá ló kọ̀ mí rè lẹ́kọ̀ọ́ ló kọ bàbá lólómi ọgbọ́n làwọn èèyàn pè mí ọmọ ará akéni mi màjọ méjọ mẹ́rin ní sinmi ẹ̀kọ́ kì í sin ẹ má gbàgbé ẹ bá wo fọ́nrán fídíò yìí ẹ bá wò ó délẹ̀
Ọ̀ṣun ìlú kan wà tí wọ́n pè ní ìlú Ipetumodu eléyìí tó jẹ́ pé ó súnmọ́ Ilé-Ifẹ̀. Kábíyèsí ọba Apẹ́tu ti ìlú Apẹ́tumodu ti ìlú Ipetumodu yìí tó kọ wọ́n jẹ́ ọba Joseph Olóyèdé kò ń ṣe ìròyìn tuntun mọ́ wípé ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n rí wípé kábíyèsí wọ́n jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Ẹ̀sùn kíni? Ẹ̀sùn jìbìtì ló fi kàn wọ́n o wípé wọ́n dà bí ọgbọ́n wọ́n gbowó túlùtúlù kan lásìkò ọdún 2020 lásìkò ìgbà tí COVID-19 tí ó ń jẹyọ jáde. Ẹ mọ̀ pé lásìkò tí rògbòdìyàn bá ṣẹlẹ̀ ní àgbáyé tàbí nínú ìlú àwọn ìlú bá yẹn àwọn máa ń gbìyànjú àti ṣe ìrànlọ́wọ́ fún àwọn aráàlú àti fún gbogbo wọn tó bá súnmọ́ wọn. Bẹ́ẹ̀ ni pé kábíyèsí yìí wá gbé ìgbésẹ̀ láti béèrè fún grant yìí lọ́nà tí ò tọ́ tí wọ́n sì béèrè fún ọ̀pọ̀lọpọ̀ àwọn grant tó jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú owó tó pọ̀ gan-an tí wọ́n sì mọ̀ pé àwọn tí wọ́n máa ń ṣe yahoo oríṣiríṣi là ń gbọ́ lẹ́nu wọn àti gbọ́ grant lẹ́nu wọn náà rí kan dọ́ àbí ọgbọ́n pé wọ́n fẹ́ gbowó lọ́wọ́ àwọn kan wọ́n fẹ́ fi ṣe ìrànlọ́wọ́ fún wọn kan àgbà ṣé kì í ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà náà ní ṣúkẹ̀ nígbà wọn bá sọ pé a fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún wọn SFPO ìyẹn wọn small scale business káwọn èèyàn wá fowó kọ́lẹ̀ o ẹlòmíì tí ò nílò owó gan ni ó fowó kọ́lẹ̀ ń gbowó bá máa dé ẹni tí ò nílò owó lówó kò sínú àpò rẹ̀ ẹni tó nílò owó hàn nínú àǹfààní àti ìgbà tán ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ wọ́n padà rí pé wọ́n jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fún nítorí pé wọ́n rárá wà wọ́n dẹ̀ wọ́n sì gbá wọn mú kábíyèsí yìí ló jẹ́ pé orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n ti wálé ni wọ́n wá jọba nílùú Ìpẹ́tùmọdù wọ́n sì máa ń lọ sórílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n máa ń lọ máa ń bọ̀ ni wọ́n máa ń lọ máa ń bọ̀ ni wọ́n jẹ́ ní ọdún 62 ni wọ́n 62 years ni ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ nígbà tí wọ́n gbé ẹjọ́ ìlọsọ́tún gbé lọ sósìn ní ilé ẹjọ́ kan tí wọ́n pè ní US District ẹni tó sì dá ẹjọ́ ọ̀hún ó ní George Christopher Boyko ó ní wọ́n gbé ìdájọ́ ọ̀hún náà kalẹ̀ lórí ẹjẹ́ kí èèbó yẹn exploit of COVID-19 emergency loan exploit of COVID-19 emergency loan program designed to assist struggling small business ìtẹ́ ẹ̀ tí wàá rí o tí mo fi ṣe àpèjúwe àwọn small scale business àwọn small business tí wọ́n struggling ni wọ́n gbé lónìí yẹn kalẹ̀ fún pé kí wọ́n fi máa fi ran ara wọn lọ́wọ́ ni bàbá bá dàbí ọgbọ́n ni wọ́n bá kó gbogbo ẹ̀ ni wọ́n wá sọ́dọ̀ wọn. Àṣírí sì tú nígbà tí àṣírí tú adájọ́ Christopher yìí ó ju bàbá sí ẹ̀wọ̀n oṣù mẹ́rìndínlọ́gọ́ta 56 months òun ni ẹ̀wọ̀n tí wọ́n ní kí kábíyèsí kí wọ́n lọ ṣe. Ẹ mọ̀ pé ìdálù ní ìṣèlú ohun tí wọ́n ń ṣe lọ́dọ̀ tí wọ́n lókè òkun wọ́n ti ṣe tiwọn wọ́n ti mú ẹni tó jẹ̀bi ẹlẹ́ṣẹ̀ wọ́n ti fi jófin. Now ìlú Ìpẹ́tùmọdù ilẹ̀ Yorùbá ni ilẹ̀ Yorùbá sì rèé wọn kì í fẹ́ kí rẹ́dẹ̀rẹ̀dẹ̀ rẹ́ kábíyèsí wọn lára nítorí pé kábíyèsí ẹni àpọ́nlé ẹni ọ̀wọ̀ ni ó ti wá ṣẹlẹ̀ báyìí kí la wá ṣe sí gbogbo àwọn àgbààgbà nínú ìlú bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ lórí rẹ̀ lọ́tún àti lósì àwọn afọbajẹ́ bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ àwọn ìlú àwọn ọmọ ọba ìyókù wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé àwọn ò lè máa wò ń na wípé kí ìlú máa wà báyìí láì ní ọba kí àpèrè yẹn wá ṣòfò ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tó jẹ́ kí wọ́n ṣe tó jẹ́ kí ọba pàṣẹ lé lórí òun ni wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún tó jẹ́ kí wọ́n ṣe ìwúre tó jẹ́ kí wọ́n ṣe wọ́n ṣe a sì mọ àkóbá tí lèyí tó ṣe kó ṣe fún ìlú yẹn. Ìlú Ìpẹ́tùmọdù sì rèé ìlú tó ní ìtàn nílẹ̀ Yorùbá ni ìlú ìṣẹ̀ǹbáyé ni náà wọ́n gbé ìgbésẹ̀ wípé ohun tó máa ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ẹ jẹ́ ká yan kábíyèsí mi o lóòótọ́ làwọn àgbà sọ pé bọ́ba kan ò bá pọ̀ bá kan yìí jẹ gẹ́gẹ́ bí òfin tó wà nílẹ̀ Yorùbá nìyẹn ìṣẹ̀dá Yorùbá nìyẹn ṣùgbọ́n ọba yìí ti ń ṣẹ̀wọ̀n lókè òkun nítorí pé wọ́n fi ẹ̀sùn báyìí wọ́n fi kàn wọ́n ṣé kábíyèsí ó wá tẹ̀wọ̀n dé padà bọ́ sórí àpèrè ni àwọn ò ní fọkàn àwọn ò ní fi ara mọ́ o nítorí pé ìgbọ̀nsẹ̀ kínkínní létí àwo gbẹ̀gìrì ojú bá bá ní àmú kúrò ojú bá kò a kò ní kò ń bẹ̀ o wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ lọ́tún àti lósì
ti pẹ́ ọdún wo ni wọ́n dá ẹjọ́ yìí náà? August 27, 2025 last year ni wọ́n dá ẹjọ́ yìí. Ó máa pé ọdún kan ní oṣù kẹjọ ọdún tá a wà nínú rẹ̀ tí wọ́n ti dá ẹjọ́. Ó túmọ̀ sí pé wọ́n ti mọ ibi tí wọ́n ń lò. Wọ́n ti mọ̀ pé kábíyèsí ti ń ṣẹ̀wọ̀n lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìyẹn ọba Joseph Olóyèdé wọ́n ti ń ṣẹ̀wọ̀n lọ́wọ́lọ́wọ́ báyìí ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Àwọn afọbajẹ wọ́n gbé ìgbésẹ̀ lọ bá ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun, kọmíṣánná fún ètò ìfinijoyè àti ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀. Ṣáájú ìròyìn kan gbé jáde wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun o, wọ́n ti kéde, wọ́n ti padà gbà sẹ́nu àwọn afọbajẹ àti gbogbo àwọn ọmọọba lẹ́nu wípé orí àpèrè yẹn ti ṣófo. Wọ́n ti rọ kábíyèsí Joseph Olóyèdé, wọ́n ti rọ̀ wọ́n lóyè o. Ìròyìn gbé jáde awòpétọ̀ ìgbésẹ̀ akin rèé o, bí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun máa lè gbèrú ìgbésẹ̀ yìí, ìgbésẹ̀ ńlá ni o. Nítorí nígbà tí mo kọ́kọ́ ka ìròyìn yẹn, mo ń rò nínú ọkàn mi pé lásìkò yìí fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, ṣé wọ́n lè gbèrú ìgbésẹ̀ yẹn ṣá? Àbí àwọn kan ni wọ́n kọ̀ gbé ìgbésẹ̀ yẹn lẹ́yìn ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ṣá? Ṣé Ministry of Finance yẹn ni wọ́n kọ̀ gbé ìgbésẹ̀ yẹn ni, àbí kí ló ń ṣẹlẹ̀? Ìròyìn gbé gan wípé wọ́n ti yọ wọ́n kúrò lórí ẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn ìwọ́ ọ̀rẹ̀yìn, ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun padà jáde wá sọ̀rọ̀ wípé kò sọ́wọ́ àwọn ń bẹ o. Eléyìí tí wọ́n sọ pé àwọn náà náwó sí pé wọ́n ti yọ wọ́n kúrò ń bẹ o, orí àpèrè yẹn ti ṣòfò, àwọn ò sí ń bẹ o, àwọn ò náwó nínú rẹ̀ o. Well, the decision supposed not to come as a very thick like that. Kò yẹ kó le tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n nǹkan tó máa jẹ́ kó le ni wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lóṣù kẹjọ tí ó máa pé ọdún kan tí wọ́n dá ẹjọ́ kábíyèsí ọba Olóyèdé yìí ni wọ́n máa ṣe àfàìmọ̀ kó má jẹ́ ọjọ́ yẹn gangan ni, because it is last Saturday of the month in August ló máa ṣe ètò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sì ń wá ojú rere àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun láti lè jẹ́ kí wọ́n dìbò fún wọn padà. Ṣé ẹ mọ̀ pé nínú ìlú Ipetumodu yẹn àwọn kan máa wà tí wọ́n sì máa ṣe ìgbèlẹ́yìn lórí kábíyèsí pé ọba kan ò bá kún ọba kan jẹ́ ni wọ́n pè. Àṣìṣe tí kábíyèsí ti ṣe kì í ṣe nínú ìlú, kì í ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà, orí òkè òkun ni. Ọba sì dẹ́wọ̀n fún yàn, kì í ṣe wọn wípé gbére, kì í sì ṣe pé kọ́ lọ pa. Ọmọ ní ká tó dijú ká tó là, ìgbà wọn mélòó ni 56 months ló máa fi pé tí kábíyèsí tó wá padà. Bẹ́ẹ̀ sì ní làwọn kan máa sọ pé láyéláyé àwọn ò ní fi ẹlẹ́wọ̀n ṣe ọba wọn. Ṣé ẹ mọ̀ pé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun á fẹ́ fọgbọ́n ṣe láì tí máa gbé ìgbésẹ̀ kankan bẹ̀. Alright, ẹ jẹ́ ń gbé lẹ́yìn ìròyìn tó gbé jáde yẹn wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n fi ọwọ́ sí pé orí àpèrè yẹn ti ṣòfò, ìyẹn orí àpèrè Ipetumodu. Now, ẹ wá gbọ́rọ̀ tó jẹ́ jáde lẹ́yìn. Osun State government has dismissed a report that it has disposed Ipetumodu of Ipetumodu Oba Joseph Olóyèdé. This is in reaction to a claim which went viral on social media on Monday. Ní ọjọ́ Monday ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀, yes. Àwọn wá fèsì ní bóyá Tuesday àti Wednesday tó tẹ̀lé. Purporting that Oba Olóyèdé has been disposed by the state government. It was reported that Oba Olóyèdé 62 at the time the judgment was delivered on August 26, 2025. A dual citizens of Nigeria, ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà gan tẹ̀ ni wọ́n. A dual citizens of Nigeria and the United States was sentenced to 56 months in prison by U.S. District Judge Christopher A. Boyko, convicted of leading a conspiracy to exploit COVID-19 emergency loan programs designed to assist struggling small business. After the judgment had been delivered in an exclusive chat with the newsmen on August 27, 2025, the Ọ̀ṣun nígbà tí ìròyìn yẹn tí wọ́n ti gbé ìdájọ́ yẹn kalẹ̀, ìròyìn yẹn dé orílẹ̀-èdè Nàìjíríà, ó sì dé ti ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Now, ẹni tó jẹ́ commissioner wá fèsì,
The Osun State Commissioner for Local Government and Chieftaincy Matters, Dosu Babatunde, said the government would not act based on social media report, but would wait for the satisfied true copy of the judgment. Àwọn wá tí wọ́n bá ti rí true copy of judgment yẹn, ó dẹ̀ ní point lóòótọ́. Tá a bá sọ pé kábíyèsí ń ṣẹ̀wọ̀n ní Amẹ́ríkà tí wọ́n bá ṣẹ̀wọ̀n mọ́ kán. Wọ́n ní commissioner yẹn sọ pé until táwọn bá rí true copy of the judgment tí copy yẹn di ọwọ́ wọn, the hard copy. tó ìgbà yẹn làwọn ọmọ tọ̀hún wá ṣe. But the state government is disassociating itself from the controversial statement released and signed by the permanent secretary, Ministry of Local Government and Chieftaincy Affairs. Àwọn ní kẹtìgbọ́ ẹni tó release statement yẹn lélẹ́yìí, Olúfẹ́mi Ògúndùn, obtained in Osogbo on Tuesday, said the bills that claimed that the monarch had been disposed did not emanate from it. Kí àwọn afọbajẹ, àwọn ọmọ ọba, àwọn aráàlú, mo mọ̀ pé ìlú Ìpẹ̀tùmọdù kì í ṣèlú ìlú kékeré bí Ilé Ifẹ̀ náà bó ṣe lókìkí náà ní ìlú Ìpẹ̀tùmọdù náà lókìkí. Àwọn èèyàn ńláńlá wá láti ibẹ̀ tí wọ́n bá fẹ́ kí wọ́n gbé ìgbésẹ̀, kí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun gbé ìgbésẹ̀ ní tòótọ́. Ohun kan tí kọmíṣánná yẹn sọ, it is true. Kí àwọn náà gbé ìgbésẹ̀ kó lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà, just collect the copy. Ẹ sọ fún wọn mọ̀ pé ẹni tẹ́ fi sẹ́wọ̀n yìí o, èèyàn ńlá ni o, tó dipò ńlá kan mú nínú ìlú rẹ̀. A sì fẹ́ gbé ìgbésẹ̀ kan, a ní ìdí copy yìí o láti lè jẹ́ ká gbé ìgbésẹ̀. Tó bá ti tọ̀ bó ṣe jẹ́ kọ́tọ̀, á lọ bó ṣe. Ẹ ti wá rí ìdí tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun sọ pé kí kò sọ pé wọ́n ti ọ̀rọ̀ kábíyèsí lóye o. As at now, based on this news, Ọba Olóyèdé Joseph still remain the Ipetumodu of Ipetumodu, even in prison in America. Not until tí nǹkan tí Commissioner of Chieftaincy and Local Government tí wọ́n sọ bóyá tó bá ṣẹlẹ̀, kí ni wọ́n sọ? Osun State Commissioner for Local Government and Chieftaincy Matters, Dosu Babatunde, said the government would not act based on social media reports, but would wait for satisfied true copy of the judgment. Fàkásí. Ẹ jẹ́ n kú ọmọ ẹ̀. Ìpínlẹ̀ Ògùn, ìlú bàbá wa yìí, àwọn èèyàn méjì kan ló wà níbẹ̀ tí wọ́n jó lókìkí lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n ti papòdà, ṣùgbọ́n ó kọ wọn jẹ́ parẹ́. Ìlú Awólọ́wọ̀ àti ìlú Táísó láàrin Ìkẹ́nẹ́. Nǹkan kan ṣẹlẹ̀ ní Ìkẹ́nẹ́. Ilé ẹjọ́ tó ga jùlọ, Supreme Court, lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ tó kọjá lọ náà, nullified the installation of Ọba Mọ́súdì Adéyínká Ọ̀nàkádé as the Alákẹ́nẹ́ of Ikene Tor and declared the stool vacant, ending years of legal tussle over the Ikene Remo. Mo tún gbédé kẹ́bùyẹ̀rí kẹ́ńkẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá a máa ń sọ̀rọ̀ nípa àwọn lọ́balọ́ba àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin agbo lọ́balọ́ba, àwọn tó máa ń sọ pé ìpínlẹ̀ tí yín, ìlú yín, ṣé kò sí ní tó ṣe, ó ti kàn àwa náà ò sọ ní ìpínlẹ̀ Ògùn. Látayébáyé, kí máa sọ látayébáyé, látìgbà tí ọ̀làjú ti dé, òun ló ti jẹ́ pé àgbà fúnra wa mú nígbà tó jẹ́ wípé Ifá tó bá fi tálákà àjọba ẹnu fá máa gbẹ, òun là ń ṣe. Tá a sì ti ń gbéra wa lọ sí ẹjọ́ nítorí àjòyà àjọba. Nígbà tó bá ti jẹ́ pé àwọn afọbajẹ nígbà míì tí wọ́n ti fi owó, wọ́n ti fi ra ọ̀gẹ̀dẹ̀ àgbagbà fún wọn, wọ́n rò ó rósì fún wọn, wọ́n ní kí wọ́n dín, kí ni kán fi ṣe, kí wọ́n dín, kán fi dín dòdò, tó bá dín tán kó jẹ dòdò, kó bá má lè sòdodo mọ́. Ó ní àwọn tó kù àwọn máa gbé wọn lọ ilé ẹjọ́.
mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo ní Rẹ́mọ ló wà ní Ìkẹ́nẹ́, gbogbo alamọ̀ Ìkẹ́nẹ́, bàbá mọ̀ Ìkẹ́nẹ́ àmọ́ Awólọ́wọ̀ a sì mọ̀ Táísọ́lá ní ìlú wọn. Òun ni wọ́n sọ pé ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n gbé ìgbẹ́jọ́ kalẹ̀ lórí ẹ̀. Ariwo àti awuyewuye ti ń lọ lórí àpèrè alákẹ́nẹ́ ti ìlú Ìkẹ́nẹ́ Rẹ́mọ yìí lórí wípé ẹni tó wà ńbẹ̀ kọ́ ló jẹ́ kó wà ńbẹ̀. Wọ́n ti joyè, kì í ṣe pé wọ́n ṣẹ̀ fẹ́ joyè o, wọ́n ti joyè o, wọ́n ti jọba o. Ọba tí wọ́n jẹ kì í ṣe bóyá wọ́n ṣẹ̀ jẹ́ o, kì í ṣe kí wọ́n 2023 ní kábíyèsí ẹ gorí àpèrè Ọba Ọ̀nàkádé ni wọ́n gorí àpèrè 2023 this year ló fi pé ọdún mẹ́ta o, lẹ́yìn ọdún kẹta tí kábíyèsí ti ń dádé ni wọ́n ní kó gbadé lórí kábíyèsí. Ẹ jẹ́ kí n fún yín ní comprehensive news yẹn ó ṣe gbé jáde. The Supreme Court on Friday nullified the installation of Oba Moshood Adeyinka Onakade as the Alakene of Ikene and declared the state vacant, ending years of legal tussle over the Ikene Rẹ́mọ throne. In an unanimous judgment by a 5-member panel, the Apex Court held that the process that produced Oba Onakade violated chief law of Ogun State and the registered declaration guiding the Alakene chieftaincy. Ibo wà ní àwọn afọbajẹ, báwo ni kábíyèsí fọ̀gànà wá wọlé ni tó bá sọ ìtọ́ wọn bá sọ pé bí wọ́n ṣe yàn wọ́n ó tako ìwé òfin ìfinijoyè ní ìpínlẹ̀ Ògùn, ó tún tako bá a ti ń fìyàn jẹ oyè ní ìlú Ìkẹ́nẹ́. Sáwọn afọbajẹ kọ́ ni wọ́n fi kábíyèsí yìí jẹ ni. Let's proceed. The court ordered a fresh selection. Ọmọ àjọba tuntun kan ó máa dàbí ìgbà tí ìlú wo níná o ní Ọ̀yọ́ tó jẹ́ wípé wọ́n gbé kábíyèsí ẹnu ilé ẹjọ́ náà tí wọ́n padà wá declare wípé kí ibẹ̀ yẹn kó wà vacant. Tí bá rántí máa sọ kì í ṣe Ìṣẹ̀yìn rárá Ìṣẹ̀yìn kan ò rárá, ìlú yẹn fẹ́ súnmọ́ Ìṣẹ̀yìn náà báyìí tí wọ́n declare tó jẹ́ pé àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ náà kábíyèsí ẹ̀ náà ni ó padà wá tún wọlé padà. The decision set aside earlier judgment of High Court. Ilé ẹjọ́ High Court ti dá ẹjọ́ tẹ́lẹ̀, appeal ó ti dá ẹjọ́ náà tẹ́lẹ̀. High Court and Court of Appeal which had upheld Ọba Onakade installation ó ti sọ pé kí ọba pé lóòótọ́ ni bó ṣe jẹ́ kí wọ́n lọ òun ni. It is being interpreted as a major legal win for Prince Yomi Ademoye Adeyinka Adeneye who initially sued ọmọọba tó gbé ẹjọ́ lọ nìyẹn o. Ọmọọba Yomi Adémọ́lá Adéyígà Adénẹyẹ wọ́n ní wọ́n gbé ẹjọ́ lọ sílé ẹjọ́. Nígbà wọ́n gbé lọ sí High Court kò pé wọn, wọ́n gbé lọ sí àbí kò pé wọn, bàbá mórí lọ sí Supreme Court. Supreme Court bá dá gbogbo ẹ̀ ló bá ní ńtọ́ kọ́ lọ tí wọ́n bá yàn kọ́ lọ bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Eléyìí wá túmọ̀ sí wípé orí àpèrè yẹn number 1 ó ti ṣòfò. Ọba Ọ̀nàkádé wọ́n ti sọ pé kọ́ má pè wọ́n ní ọba Alákẹ́nẹ́ ti ìlú Ìkẹ́nẹ́ mọ́ títí tí new processing tí ó máa fi bẹ̀rẹ̀. Ìkejì tí ilé ẹjọ́ gíga tí wọ́n sọ òní wípé kò sí adé, kò gbọ́dọ̀ sí adélé, no automatic successor, kò gbọ́dọ̀ sí pé ẹnìkan ni ó máa fìdí rẹ̀. Eléyìí kò túmọ̀ sí, ilé ẹjọ́ sọ pé kò túmọ̀ sí pé ẹni tó gbẹ́jọ́ wà ní ọmọọba Adéyíga Adénẹyẹ kò túmọ̀ sí pé ó ti di ọba o. Ìkẹta abẹ̀ ni wípé ìgbésẹ̀ tó jẹ́ kí wọ́n gbé tí wọ́n fi ń pe Ikene Councils of Chiefs, Local Government and Ogun State Ministry of Chieftaincy Affairs wọ́n pè wọ́n láti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ tuntun láti mú ọmọ yìí wá. Kò ní kálukú kódà tí a mọ̀ pé kábíyèsí yìí náà òun náà máa ní àǹfààní àti agbára láti tú nominate rẹ̀ yẹ pé mo fẹ́ jọba. Eléyìí ló ń ṣẹlẹ̀ lágbòdé lọ́ba báyìí torí Ọlọ́run. Ìyẹn ni ohun tí mo fẹ́ kẹ́ jáwò ní ilẹ̀ Yorùbá.
ó ti ní tó bá kọ wájú sí wa káta tó bá kẹ̀yìn sí wa káta tó bá kà nìkan ká kéré ara wa pa. I am very sure from one to another ni ọba Èdùmàrè ó ṣàánú wa ńlẹ̀ Yorùbá yìí. a sì rọ gbogbo àwọn afọbajẹ pátápátá ti Ìkẹ́nẹ́ lélẹ́yìí o. Ìkẹ́nẹ́ ń ṣèlú kékeré o. ìlú táwa mọ̀ dáadáa ní tá a máa ń lọ dáadáa o. tìjẹ̀bú Òde sì wà ń bẹ̀ ọ̀ ìyanjú rẹ̀ wọ́n ìyanjú rẹ̀ Ìpẹ́rù àwọn tètè rí yan yanjú nítorí pé gómìnà ìpínlẹ̀ Ògùn láti ìlú Ìpẹ́rù ló ti wá. èèyàn á tètè yanjú ayé wa. ìyẹn mo ní kí n fi tó wa létí ká sì jọ gbé yẹ̀wò. ẹ má gbàgbé ẹ fi èròǹgbà yín sọwọ́ sí abalára àbísí ìyẹn comment section kájọ gbé yẹ̀wò pàápàá jùlọ ti ìpínlẹ̀ Ọ̀ṣun yẹn. ṣé yín rò wípé kò nídìí kí wọ́n máa wá dọ́kúmẹ̀ntì judgement kiri? ó yẹ kí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kí wọ́n kéde rẹ̀. àbí ẹ̀yin náà rò wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà Adémọ́lá Adélékè wọ́n ń gbìyànjú láti caution ara wọn because of his political career? Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi ìlẹ́kọ̀ọ́ ló kọ bàbá mi olómi ọgbọ́n làwọn èèyàn pè mọ́ ara kíni ní àjọ méjọ ọdún ní sinmi ẹ̀kọ́ kì í sinmi. ilẹ̀ Yorùbá iṣẹ́ kò ní bàjẹ́ lédùá àbá àtúntò á sì wà àtúnṣe títí dìgbà tá a fi pàdé. ẹ má gbàgbé o ẹ bá mi subscribe sórí ìkànnì yìí, ẹ bá mi share fi ìrúgbà yín sọ sábẹ́ comment section. ẹ fẹ́ wá gbé polówó ọjà wa orí nọ́mbà tí mo ti ń bọ̀ lójú amóhùnmáwòrán yìí òun náà lẹ náǹfààní láti pè mí sí èmi náà ní ń gbé. Olúṣọlá olómi ọgbọ́n ló kọ mi títí dìgbà tá a fi pàdé. ire ayọ̀ àtàláfíà láfi pàdé. oṣù yìí oṣù ayọ̀ oṣù ìbùkún ni yóò jẹ́ fún wa láṣẹ Elédùmarè àní sọmọnù níbẹ̀. láyọ̀ lápàdé ó dàbọ̀. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. Olùsọ̀rọ̀ olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o. ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. kálẹ̀ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.